The hair will become very soft, black, and no white hair. Even the very old grandma, in the village, she has no white hair. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mo nígbàgbọ́ pé gbogbo àìsàn l'Elédùmarè ti dá ewé kan tàbí ìkejì fún láti cure ẹ̀. Tiwa kàn ní pé ká ṣe research ká dẹ̀ mọ̀ gbogbo properties ti ewé kan àbí ìkejì tó ní àti bí a ṣe máa lò. And fún ìdí èyí la fi create channel yìí láti lè máa rán wa létí ibi tá ti ń bọ̀, ibi tá ń lọ àti ibi tá dé. A ó máa kọ́ wa bí a ṣe lè lo ewé àti egbò láti fi tọ́jú ara wa ní èdè bàbá wa tó ń ṣe Yorùbá. Lónìí, nǹkan tá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni omi rice. Ó yà mí lẹ́nu gidi gan pé kò sẹ́ni tó ń sọ̀rọ̀ nípa omi rice ní 2021. But kó tó di pé my dive into it, ẹ jẹ́ ká bi Google nǹkan tí omi rice jẹ́ náà. Google, what do you know about rice water? According to Times of India, the magical liquid rice water is known to have existed for centuries. Rice water, as the name suggests, is fermented water used as a beauty potion by women around the world. Let's go back. Google sọ fún wa pé omi rice ti wà láti bí 1000 years ago, and almost gbogbo obìnrin lágbàáyé ni ó ń lo omi rice fún ẹwà àti irun wọn. Lónìí nǹkan tá a fẹ́ mú kò ń ṣe orí ẹwà la fẹ́ lọ lénìí. A fẹ́ mú bí a ṣe lè lo omi rice láti fi jẹ́ kí irun wa grow gidi gan kọjá àyè. Ṣùgbọ́n kó tó di pé a máa lọ sínú fídíò yìí, ẹ jẹ́ kí n sọ fún yín history bí omi rice ṣe bẹ̀rẹ̀ sí ní trend. Ìlú Yao ní orílẹ̀-èdè China ni wọ́n tó kọ́ bẹ̀rẹ̀ sí ní lo omi rice. And omi rice tí wọ́n ń lò ń bẹ̀, wọ́n ń lò fún irun wọn. Ó dẹ̀ ń jẹ́ kí irun wọn máa gùn ní ẹsẹ̀ bàtà 6 sí 7, which means irun wọn lè gùn láti orí tá tún máa wọ́lẹ̀. Ó yà yín lẹ́nu. Ẹ mọ̀ pé every Nigerian ó ń ṣe rice ní 3 sí 4 lọ́sẹ̀. Kẹ́ wá wá dúró omi rice tá ti dànù tí a mọ̀ bó ṣe ní value sí. Okay, a ti ń sọ̀rọ̀ pé omi rice ní value. Kí ni àwọn value tó wà nínú omi rice gan? Àti pé báwo la ṣe lè lò? Ṣé rí fermented rice water ó dáa gan nítorí ó ní amino acid, mineral, selenium, magnesium, folic acid, vitamin C and E. Ó dẹ̀ ní inositol. Now, inositol yẹn ó ló jẹ́ kí irun yín máa gbàn because inositol wà very effective tó bá di ọ̀rọ̀ irun. Báwo la wá ṣe lè lo omi rice tó ní gbogbo àwọn èròjà yìí nínú fún irun wa? Nǹkan tá ní ìdòpọ̀, a ní the rice kékeré, a ní the bowl kan, a dẹ̀ ní the omi àti nǹkan kan. Ìyẹn optional ni. So first thing tá máa kọ́kọ́ ṣe ó ní pé a máa mú rice wa, a máa wá kìlógù ẹ̀ tó ní cover. A máa ṣe, a máa fi cover ẹ̀ sílẹ̀. A máa mú rice wa, kò ní ìdìpọ̀ pọ̀. Ọba ilé náà ti tó. As long as pé rice wà ńbẹ̀. So tá bá ti dà sí inú bíbà yìí, a máa wá mú, a máa dá omi yẹn sí. Ṣé rí tá bá ti dá omi yẹn sí, gẹ́gẹ́ bí mo yín sọ fún wa, eléyìí optional lélẹ̀, optional lélẹ̀, optional lélẹ̀ yìí. Nǹkan tí eléyìí wà fún ni pé ṣẹ́rí tí omi rice bá pẹ́ bá ti pẹ́ ó máa ń rùn, but tẹ́ bá ti mú ọsàn yìí tẹ́ ti gé èpo ẹ̀, kò ń ṣọ̀sán gangan, but tẹ́ gé èpo ọsàn yìí tẹ́ gé sí inú omi yẹn, kò ní jẹ́ kí omi rice yẹn rùn rárá. Nǹkan tó wà fún tẹ̀lé ẹ̀. Parts yìí ni wọ́n get wrong lórí internet because èmi mo ṣe research mi dáadáa because gbogbo fídíò nípa àwọn Yao tí mo rí pátá ni mo wò, mo dẹ̀ ka nípa wọn dáadáa. Nǹkan tí wọ́n sọ ni pé a máa fi omi rice yẹn lẹ̀ sínú jar fún 1 or 2 days pé a máa ṣe báyìí, but pẹ̀lú bí àwọn tó ń ní kíní gangan ṣe ń lò, tẹ́ bá ti fi sínú jar, ẹ máa dà sínú, ẹ máa yọ omi ẹ̀ yẹn,
ẹ máa dà sínú pot ẹ ṣe máa wá fi ọsàn èpo ọsàn yẹn ẹ máa fi sí tẹ́ bá ti wá fi sí ẹ máa wá boil ẹ for like 10 minutes tó bá ti wá ready ẹ máa wá yọ sínú jar ẹ̀yìn ìgbà yẹn lẹ ṣe máa wá ferment ẹ fún odidi 2 weeks tàbí 4 weeks according to bí woman ṣe sọ. Now have a look. Yes, this is the rice water. The rice water. The water, after washing the rice, they'll put it in a big barrel and boil them together with some orange skins, and then keep them in a big barrel for about half a month or a month. Then after that, use them to wash our hair. Ó máa jẹ́ kí irun yín strong, ó máa jẹ́ kó máa shine, ó máa jẹ́ kó gùn dáadáa àti kó máa dúdú síbẹ̀. In fact, àwọn ìyá 80 years ní ìyàwó wọn kì í ní irun funfun, irun wọn máa ń dúdú síbẹ̀ ní 80 years. Mo lérò pé ẹ ti kọ́ nǹkan kan tàbí ìkejì nípa àwọn nǹkan tá a lè fomi rice ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì la tún lè fomi rice ṣe. Fomi rice dáa fún anti-aging tá a máa jẹ́ kí skin wa máa dàbí tọmọ kékeré ní gbogbo ìgbà. Àmọ́ níbí báyìí la tún máa dánu dúró lẹ́nu. Ẹ like video yìí, ẹ comment, ẹ subscribe sórí video yìí. Ẹ share, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ nípa channel yìí tá a máa ń kọ́ wa ní oríṣiríṣi nǹkan ní èdè bàbá wa. Ṣùgbọ́n kó tó dìgbà míì tá a máa pàdé, ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.